ti ṣe o bàbá ti ṣe o ó ti ṣe o bàbá ti ṣe o. Ẹ máa wò pé ìdùnnú àti ayọ̀ ni mo fi wọ orí ètò yìí wá ní òwúrọ̀ yìí. Bẹ́ẹ̀ ni mo rọ̀ ọ́ lákọ̀ọ́kọ́ náà tó bá ṣe ń darapọ̀ mọ́ ìkànnì yìí fún ìgbà àkọ́kọ́, ìkànnì Lovers Arenas TV nìkànnì tí ó já sí yìí. Mo bẹ̀ ọ́ bá mi subscribe sí ẹgbẹ́ rẹ̀ ó rí àmì àgọ́ kan níbẹ̀ táwọn olóyìnbó wa máa pè ní notification bell. Tó bá ti lè bá mi tẹ̀, tó bá ti tẹ̀ tán yóò gbé option mẹ́ta kan wá. Èyí tí ń bẹ lókè òun tí ń ṣe option A, lí àti lí tí àwọn olóyìnbó wa máa pè ní option all. Òun ni kí o bá mi tẹ̀. Tí o bá ti tẹ̀ tán yọ̀ǹda rẹ̀. Ó láǹfààní láti máa wo àwọn ètò wa bó bá ṣe ń jáde. Fídíò tó ń wò lọ́wọ́lọ́wọ́ yìí mo bẹ̀ ọ́ bá mi like ẹ̀. Tó bá ti like ẹ̀ máa wò lóòrèkóòrè. A dúpẹ́ o nítorí pé àwọn ìjọba wa ti gbóhùn wa, wọ́n sì ti gbọ́ ohun tí a fẹ́ àti ohun tí a ò fẹ́ pẹ̀lú. Kódà bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí mo mọ̀ pé yóò wà nínú ìpinnu wọn nítorí pé Oríyọmí Hamzat pẹ̀lú olórin Queen Naomi ìyẹn Sílẹ̀kùnọlá ìyàwó ọba Ilé-Ifẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí pẹ̀lú ẹni tí ó ní ilé ìwé Islamic High School ìyẹn nílùú Bashorun. Gbogbo wọn pátápátá ni wọn yóò tó yọ̀ǹda kúrò nínú ẹ̀wọ̀n tí wọ́n wà yẹn. Arábìnrin tẹ́ ń wò lójú amóhùnmáwòrán yìí ó tú pẹ̀lẹ́pẹ̀rẹ́ ọ̀rọ̀. Kí ni àwọn ohun tó sọ? Ẹ láǹfààní àti gbọ́ àti ìròyìn ayọ̀ gangan tí ń bẹ nínú ọ̀rọ̀ tó sọ yìí. Ẹ láǹfààní láti gbọ́. Ẹ má ṣe gbàgbé o kí ẹ like fídíò yìí lẹ́ẹ̀kan sí. Benjamin Olúwaṣẹ́gun Olúwapamílẹ́yìn náà ni orúkọ mi. Máa wò lóòrèkóòrè. Ó yá ní kòpẹ́kòpẹ́ jẹ́ kí a gbọ́ ohun tí arábìnrin náà ohun tí ó wí. Ẹ wá máa bá mi dúpẹ́ gbogbo mẹ́sẹ̀gì tàárọ̀ yìí. Ẹ máa bá mi kí bàbá wa Tinubu ni. Ẹ máa bá mi kí bàbá wa ni. Ẹ máa bá mi dúpẹ́ lọ́wọ́ wọn ni. Ẹ máa bá mi sọ wípé gbogbo yín pátá lẹ dúpẹ́ lọ́wọ́ wọn. Wàláhì tàláhì kò sí ẹni tí ó mọ̀. Ọlọ́run fúnra ẹ̀ ló máa endorse ní tí wọ́n ń pè ní khilafa láti sánmà láti Lawhil Mahfuz. Àtọ̀dọ̀ Ọlọ́run ní sánmà òun ló ti endorse ní tí wọ́n ń pè níjọba. Ìjọba ní khilafa. Ọlọ́run fúnra ẹ̀ ló sọ bẹ́ẹ̀. Ọlọ́run ní kódà ìbáàjẹ́ ọ̀tá mi ni mo fi so lórí yín. Ẹ gbọ́dọ̀ ṣàgbérè sí. Ẹ gbọ́dọ̀ rí fín. Ẹ gbọ́dọ̀ sọ pé tiẹ̀ báwo. Torí Ọlọ́run ló sọ wípé ba'da a'udhu billahi minash shaitanir rajim. Ọlọ́run ní Allahumma malikal mulki. Èmi Ọlọ́run lọ́ba tí mo lọ láti mo máa fẹ́ ní tó bá wù mí lọ́lá. Tu'til mulka man tasha. Ẹni mo bá fẹ́ máa sì gbé ọlá lé lọ́wọ́. Wa tanzi'ul mulka mimman tasha. Ẹni ó bá wù mí máa withdraw ọlá lọ́wọ́ ẹ̀ wípé no mo ti withdraw ẹ̀ lọ́dọ̀ tiẹ̀. Mo ronú kàn yín títí mo ní Ọlọ́run ọba tó tóbi lọ́lọ́run tó jẹ́ wípé kò fẹ́ ní kankan ṣe kejì ara ẹ̀. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu bàbá pẹ̀lú ògo Ọlọ́run àtàánú ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń rò pé kí Nàìjíríà dáa kó tún dáa sí Ọlọ́run yóò wọlá bó ṣe tóbi tó yóò jẹ́ ó dáa. Ìmọ̀ bí ń ṣe dúpẹ́ o. Ẹ jẹ́ n kọ́kọ́ wá dúpẹ́ lọ́wọ́ onísábàbí. Bàbá wa tí wọ́n ṣe sábàbí ntí bàbá wa president orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fi rí wọn bá nǹkan tí mo sọ pẹ̀lú àìjẹ́ nǹkan kan mi pẹ̀lú pé mi ìtọ́ nǹkan kan pẹ̀lú pé mi ìmọ̀ nǹkan kan pẹ̀lú ìjọmọdé mi pẹ̀lú pé kí ni mo jẹ gan. Bàbá wa tí wọ́n jẹ́ former governor ní Ọ̀ṣun, gómìnà tàná, gómìnà tó kúrò ńbẹ̀ kí governor Ishaq Adeleke kí governor Adémọ́lá Adélékè kí wọ́n tó bọ́ bẹ̀ tó jẹ́ ipá wọn lọ́lọ́run fi ṣe mínísítà ní ìkànnà àwọn mínísítà ní Nàìjíríà lẹ́nìí tó jẹ́ pé àjọṣe àwọn àti bàbá wa Tinubu kò yàtọ̀ sí bí ìgbà téèyàn jẹ́ 5 and 6. Bàbá wa Ishaq Gbóyèga Oyètọ́lá. Bàbá mo kí Ọlọ́run lára yín. Bàbá mo dúpẹ́ fọ́lọ́run lára yín. Bàbá ìmọ̀ bí ń ṣe dúpẹ́ fún yín. Ìmọ̀ bí ń ṣe máa tún kúnlẹ̀ lẹ́ẹ̀kan sí o. Máa kúnlẹ̀ nítorí nǹkan méjì. Ìgbà tí mo dé prison lánàá tí mo lọ padà wo Oríyọmí Hamzat àti ìyá wa Naomi àti principal Islamic High School. Ìgbà tí mo lọ padà wò wọ́n Oríyọmí Hamzat ń lọ sí mọ́sálásí lọ kírun ni. Ntí mo kọ́ rí ní mọ̀jíza ni pé ìmáàmù tí ó ṣe khutba jímà àwọn ní ẹ̀kan sáré bọ́ọ̀tà wá ó ní wọ́n rí mi. Ìmáàmù ni wọ́n sọ pálàjà ẹ máa bọ̀ wá nulẹ̀. Ìmáàmù prison yard àwọn ní amú mi wọlé.
mo wá wọnú ilé tán mo wá bá ọmọ ìyá mi àbúrò mi ó lọ kíjímà mo wá wò mo ní Abdulrahman ó ní ẹ mo ló mọ̀ ti ru Abdulrahman ó mọ̀ ti ru ó láǹtí ó ní wàláhì tàláhì ogun bp ò ṣiṣẹ́ mọ́ ó ti wù ó ní bọ́lọ̀ ń fẹ́ kì í tún sùn gan ló sọ àwọn tí wọ́n jẹ́ elétò ìlera tí wọ́n bẹ nínú ibẹ̀ yẹn ni wọ́n ṣàlàyé pé bọ́lọ̀ wọn bá fẹ́ bp Oríyọmí oògùn ò ṣiṣẹ́ fún mọ́ mo wá rí lẹ́yìn tí ń sunkún mo jíṣẹ́ yín o bàbá wa mo jíṣẹ́ yín o wàláhì tàláhì sí Ọlọ́run bá àlékè ọlá kò nífẹ̀ẹ́ sónírọ́ fúnra ẹ̀ ló sọ wípé la'natullahi 'alal kadhibin Ọlọ́run ní kí láàánú òun kó máa bá gbogbo àwọn òpùrọ́ immediately tí mo sọ̀rọ̀ fún Oríyọmí tí mo bá Abdulrahman sọ̀rọ̀ tí mo bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí tí mo bẹ̀rẹ̀ sí ní bú tí mo bẹ̀rẹ̀ sí ní gbẹ́nu ẹ̀ sọ̀hún wàláhì Abdulrahman kúnlẹ̀ ní wọ̀ ọlá àǹtí mi kò sí ní tí ìjọba sọ pé àwọn fẹ́ tí mi ní ṣe kò sí ní kíhun tí mi ní ṣe mo ní ṣé ó tún búyàn ó lóun ní búyàn mọ́ ó lóun tiẹ̀ ní búyàn mọ́ ṣé ó tún bú ìjọba ó lóun ní bú ìjọba láyé mọ́ nítorí wípé fúnra Ọlọ́run ọba àlékè ọlá kódà àwọn tí wọ́n maintain ní Mọ́lákì ẹ jẹ́ ń sáré pé ẹ̀yin èèyàn ṣàkíyèsí ní ọdún díẹ̀ sẹ́yìn tí ò tí pẹ́ ẹ rántí pé àràfà la wà tọ́lọ́hun fi ní kí ìjọba Amẹ́ríkà pàṣẹ pé kí wọ́n lọ pa president ìlú kan wàláhì wọ́n pa president yẹn tí nǹkan kan ò ṣẹlẹ̀ ní tí wọ́n ń pè ní àṣẹ nìyẹn Olúwa ni mo fi àwọn tí mo fi ṣe olórí yín mo fi wọ́n represent ara mi lórílẹ̀ bẹ́ẹ̀ bá kọjá yẹn ẹ jẹ ìyà Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ní Al-Qur'an Ọlọ́run ní ìrẹ Musa idhab ila Fir'aun lọ́ọ̀dọ̀ ọba Fáráò bèlè pé bàbá wa Tinubu a lè fi wọ́n wé Fáráò a máa fi bàbá wa Tinubu wé ìjọba alánú ìjọba olóríire ìjọba aláforíjìn ìjọba alámójúkúrò ní láìfi Ọlọ́run kó jọ ọkọ wọlá bó ṣe tóbi tó ìjọba abíamọ nítorí pé n tó ṣẹlẹ̀ pẹ̀lú àwọn ọmọ tó kú yẹn ọba bàbá wa Tinubu nú jẹ́ púpọ̀ ìyìn wá jẹ́ nǹkan kan tó ń ta ìjẹ́ nǹkan kan mi òun laago ṣe wá wọlé sórí fóònù mi látòkè ní ẹ ṣe wá ń fún mi lábọ̀ ipa tí bàbá wa Oyètọ́lá bàbá tí wọ́n jẹ́ Minister of Marine and Blue Economy ní orílẹ̀-èdè Nàìjíríà minister tí ń ṣiṣẹ́ fún àwọn nǹkan àlùmọ́ọ́lì inú omi tí àwọn àti bàbá wa Tinubu tí wọ́n jọ jẹ́ alọ́jọṣe tí wọ́n jọ jẹ́ ẹ̀gbọ́n àtàbúrò ẹ dákun ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run kíni wàá sọ pé mo wá jẹ́ ẹnu wátawàta yìí ẹ sì wá fi mí lẹ́mi balẹ̀ ẹni Kàfílà àti gbọ́n tó wí Kàfílà sì ti lo ohun tó wí Kàfílà pẹ̀lú ògo Ọlọ́run Oríyọmí àtòun àti ìyàwó olórí Naomi àti principal Islamic High School kò ní pẹ́ rárá tí wọ́n fi kúrò níbẹ̀ yẹn ẹ dákun kí ni mo jẹ́ ẹ dákun kí ni mo jẹ́ ẹ dákun ta ni mí ẹ jọ̀ọ́ kí ni mo tó àfi k'Ọlọ́run kó jọ̀ọ́ kó má padà lẹ́yìn yìí àfi k'Ọlọ́run kó bá mi ṣàlékún oore yín àfi k'Ọlọ́run bá mi ṣàlékún karama àfi kó ṣàlékún istijaba àfi kó ṣàlékún àlùbáríkà àfi kó ṣàlékún dùnnú àfi kó ṣàlékún ayọ̀ yín Olúwa kó wọlá wí pé òun lọ́ba tó sọ bẹ́ẹ̀ innahu huwal ghafurur rahim ẹ sì máàmá yọ́nú ẹ jọ̀ọ́ kí wàá ni mo mọ̀ ẹ jọ̀ọ́ kí ni mo jẹ́ èèyàn mẹ́ta lolúwa ọba àlékè ọlá dá sáyé èyí tọ́lọ́run ṣe yìí náà ọlọ́mọọmọ jẹ mí ń pa pé kí n ṣe ni ọmọnìyàn mọ̀ọ́mọ̀ lè ebá wọn kan náà ló jẹ́ pé bó ṣe ṣẹlẹ̀ yìí ọ̀tọ̀ ní táwọn náà ń sọ àwọn náà sì ṣàìrí sọ àwọn náà ṣàìrí sọ nínú sọ wọn ẹ wá bá mi wo bí Abdulrahman bọ́jọ́ orí rẹ̀ ṣe kéré tó lẹ́ẹ̀kan sí a máa wo ọmọdé kó ṣe bí àgbà àmọ́jọ́ orí ọmọ dà láàmú mo wá rántí pé àwọn tí wọ́n jẹ́ lọ́yà kódà àwọn nínú àwọn senior advocate of Nigeria àwọn tọ́lọ́wọ́n bá àlékè ọlá sọ pé kí wọ́n jẹ́ ọ̀gá nínú àwọn lọ́yà ìgbà tí mo pè nínú wọn tí mo pè wọ́n tí mo mọ̀ọ́mọ̀ bí wọ́n yí pé tó ọ̀rọ̀ yìí bó wa wá ni wọ́n ní Kàfílà mo ní nàám
wọ́n ní so fẹ́ gbọ́ mo ní bẹ́ẹ̀ ni mo ní mo fẹ́ gbọ́ wọ́n ní bọ́lọ́run ọba àlékè ọlá ṣe ní kí bàbá ó yọ́nú òun náà ní kí wọ́n yọ́nú wọ́n ní tó bí tí bàbá ọba yọ́nú wàláì kò sí ọgbọ́n kankan tí ẹ̀dá kankan kò sí irú lọ́yà ó kàn máa sọ àwọn ọ̀rọ̀ tí ó máa jẹ́ àwọn ọ̀rọ̀ wípé lágbájá ẹ sá fi lẹ́mìí balẹ̀ ẹ sá fi láyà balẹ̀ ó náà ní lawyers máa sọ kì í ṣe pé lọ́yà ní agbára kankan kì í ṣe pé wọ́n ní agbára kankan Ọlọ́run bá sì tún fún àwọn lọ́yà náà lágbára àmọ́ tí lọ́yà fi sọ̀rọ̀ yìí mo mọ̀ pé ọ̀rọ̀ bẹ̀rù ni níta àwọn bá ń fáìlì àwọn ọmọ fáìlì àmọ́ ìkúnlọ́wọ́ àwọn tọ́lọ́run bá fi àlùbáríkà sí lẹ́nu àwọn tọ́lọ́run bá ṣe láláṣẹ àmọ́ kúnra wọn lọ tí gbogbo bùkátà ó fi bíyà àti ìgbèkùn lọ́yà àti ìgbèkùn ìjọba Ọlọ́run má jẹ́ á wọnú kankan níbẹ̀ Ọlọ́run kò wọlá oníṣẹ́lá nàbí wa Muhammad ní àná ẹ rántí pé mo ṣàdéhùn wípé pẹ̀lú ògo Ọlọ́run mo gbọ́dọ̀ yọjú sí bàbá wa ọlọ́lá jùlọ ọba ilẹ̀ Yorùbá bàbá wa Ọ̀jájá ní àná nígbà tí mo wá dé prison ìgbà tí mo rí Abdulrahman tán tí mo rí olórí tán tí mo rí principal tán torí pé principal tiẹ̀ ti wà wọ́n ti ń gbọ́ khutba Abdulrahman ní lọ bí khutba tán bá mi dá dúró ìgbà tí mo wá rí wọn tán mo wá ṣe àdéhùn pé pẹ̀lú ògo Ọlọ́run mo ti wà lójú ọ̀nà ìfẹ́ ẹ̀yin èèyàn nínú ṣe sí Ọlọ́run nínú bọ́lọ́run tí máa ń ṣe wàláyì tàláì mọ́tò méjèèjì tí mo gbé dání ìkankan ò ṣiṣẹ́ méjèèjì ló bàjẹ́ sójú ọ̀nà gbogbo effort wa lórí wípé ká lè rí bàbá wa Ọ̀jájá ní àná Ọlọ́run ní kó ṣe wàláì kò work bàbá tí wọ́n tún jẹ́ PA bàbá wa Ọ̀jájá wọ́n tún pè wípé ń bọ́lá dé torí mo ti pè wọ́n mo prepare mind wọn wípé mi Alájà Kaola ń bọ̀ wá bá bàbá mi o mo ń bọ̀ wá láti wá rí wọn o wọ́n sì ń béèrè pé ń bọ́lá wà àwa ṣàlàyé pé ojú ọ̀nà la wà ẹ wá mọ bí mo tún ti rò pé Ọlọ́run ọba tó tóbi ni kò sí bí ẹ ṣe lè rí ìwọ máa gbìyànjú àwọn ọ̀tá náà máa gbìyànjú ǹjẹ́ mọ̀ pé gbogbo uber gbogbo ọkọ̀ tí wọ́n gbéyàn ní commercial wàláyà àrí kankan ọ̀dà àrí kankan ọ̀dà ìkankan ọ̀dà wa lóhùn èmi Kàfílà wá wọ inú yàrá ẹyọ kan tí tọ́lọ́hún kádàrá káwọn ẹni rẹ̀ kí wọ́n bá mi ṣe mo wọ inú yàrá ẹyọ kan yìí ní aago 12 àbọ̀ òru mo wọ inú yàrá yìí ní 28 minutes to 1 a.m. lóru ó ní mo tó wọlé nítorí pé Ọlọ́run ọba àlékè Ọlọ́run ọba tó tóbi ni ọ̀pọ̀ ń pé èèyàn ò dákẹ́ àdúrà ẹ máa bá mi share program yìí kẹ́ ẹ bá mi share rẹ̀ ẹ tún jí ó dọ́dọ̀ bàbá wa lẹ́ẹ̀kan sí ẹ jí ó dọ́dọ̀ bàbá wa lẹ́ẹ̀kan sí lẹ́yìn náà kí n tún wá mọ̀ọ́mọ̀ sọ fún yín ọlọ́lá jùlọ onímọ̀ ẹ̀rọ Olúwaṣèyí Mákindé tí wọ́n jẹ́ executive governor of Oyo State His Excellency Ọlọ́run kó jẹ́ ọkọ bá ṣàlékún oríire ǹjẹ́ ń pé gómìnà ó dákẹ́ lórí ọ̀rọ̀ yìí àwọn àti bàbá wa Tinubu ti discuss a lot about this matter gbogbo ẹ̀ sì ń wà successful ni ọ̀nà everything tó máa gbà rọrùn ni bákan náà ni bàbá wa Ọ̀jájá bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ àwọn náà ti gbé ìgbésẹ̀ tó jẹ́ ìgbésẹ̀ tàlàáfíà lórí ọ̀rọ̀ yìí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run kí wá ní èmi wo wá ní kí ni mo wá jẹ́ tèmi fún wá receive call èmi wá kọ́ ni mò ń pè mọ́ wọ́n wá ń pè mí láti presidency wọ́n wá ń jẹ́ kó yé mi pé Kàfílà ìwọ̀nba àìmọ̀ràn sọ rẹ àti gbọ́ ẹ dákun torí Ọlọ́run kí ni wàá sọ pé mo wá mọ̀ tí n fi wá ní mo wá wọ̀ tí ìwọ̀nba nǹkan yẹn tí n fi wá ní ọ̀dà náà ìṣe mi nígbà náà ó wá wọ̀ tí àwọn ẹni rẹ bẹ́ẹ̀ àwọn ẹni tọ́lọ́run bá kà sí nínú ayé àwọn tí wọ́n jẹ́ èèyàn nínú ayé kí wọ́n sì wá sọ pé ọ̀rọ̀ mi bí mo ṣe kéré mọ̀ yìí àwọn gbọ́ àwọn sì gbọ́yé wàláyì tàláì bàbá Oyètọ́lá pẹ̀lú ògo Ọlọ́run àwọn nǹkan tí ẹ ní ìjọba ò fẹ́ orí ìkúnlẹ̀ ní orí Yọmí ti ń sọ lánàá wípé kò sí nǹkan kan tó ń tiẹ̀ lè fi sọ nítorí pé Ọlọ́run ọba tó tóbi jùlọ ọba tí máa torí nǹkan tí máa fi ṣe nǹkan ni a ti mọ̀ pa bíamọ ní kódà nítorí pé ẹ jẹ́ abíamọ gan láti ilẹ̀
eyín náà ló ṣe sábàbí n tó fi jẹ́ wípé nǹkan kan ò pilẹ̀ sí ẹ ní wọ́n invite ẹ wá ẹ ní wọ́n pè wá ẹ ti kà sí pọ́rọ̀ ọmọdé ni bí ìbá ṣe pé èyí tó ní ń ṣe pẹ̀lú ará ilé ará oko yìí èyí tó ní ń ṣe pẹ̀lú àwọn ọ̀la wa yìí èyí tó ní ń ṣe pẹ̀lú àwọn ọmọ yìí òun náà ló fà á tó ń fi wòye pé kò sí ní téèyàn lè jẹ láyé òun láti máa fi tàwọn aṣáájú ṣe Olúwa ní àti Allaha Ọlọ́run ní wá àti Rasula ó tún ní wa ulul amri minkum Olúwa ní ẹ tẹ̀lé mi tí mo dá yín èmi lọ́ba tí mo ní kápá lórí ayé yín àwọn tí mo rán sí yín lójíṣẹ́ ẹ gbọ́ tí wọn kẹ́ ẹ tẹ̀lé wọn ẹ ṣe tí wọn àwọn tí mo tún fi ṣọ̀gá yín láwùjọ tí mo fi ṣe olórí yín ẹ tẹ̀lé wọn kẹ́ ẹ gbọ́ tí wọn nítorí káyé yín ó lè bá rọrùn nítorí káyé yín ó lè dá ẹnìkan ò ní takò tí ìjọba fẹ́ kó tí ọ̀rá yé ṣe ẹ jẹ́ n sáré sọ̀rọ̀ kan briefly mo sọ náà mo tún fẹ́ repeat ẹ̀ torí ẹni tí ò bá gbọ́ ǹjẹ́ ẹ mọ̀ yí pé bí àwọn Mọ́lákì ṣe wà yẹn àwọn tí wọ́n maintain ìjọba Mọ́lákì ó ní ìjọba àwọn alájẹwọ̀ tí wọ́n wò yí pé òkè ẹbí wa nìkan ló gbọ́dọ̀ máa jẹ ọba àyàn gbọ́dọ̀ máa maintain ìjọba ǹjẹ́ jẹ́ mọ̀ yí pé tí wọ́n bá ní àáfàá kan bá àáfàá yẹn bá ka Kùránì lọ bí n tí ó takò jọba wọn á kọ́kọ́ fún ní warning ẹlẹ́ẹ̀kejì wọn ní warning ẹ̀mọ́ wọn ó gbé straight wọn á gbé lọ sí prison wọn wà ní ìtìmọ̀ ordinary prison wọn á lọ fi sínú ibi tí ò ti ní rí náà wọn lè lọ jù síbi tí ò ti ní lè jókòó tí ò ti ní lè nàró ẹ̀mọ́ kéèyàn wà ní ààyè tó jẹ́ pé bọ́ ọba lọ jókòó àwọn tí ó gun ọ nídìí wọnú lọ jókòó lé bọ́ ọba lọ fẹ̀yìntì èso tí ó wo ẹ̀yìn rẹ òun ló fẹ̀yìntì bọ́ ọba lọ fẹ́ sún síwájú wàá fi àyà gún èso ibẹ̀ ni wọ́n máa ti àwọn tí wọ́n bá ń tako ìjọba mọ́ wọn wà ní tán sọ bẹ́ẹ̀ Ọlọ́run ti ní láàrin ara yín ni mo fi wá sí tí afala yubsiru ẹ ṣe làákàyè Ọlọ́run ní afala taqilu ẹ lọ kọ́gbọ́n látara bẹ́ẹ̀ mo wà ń fi inú Abdulrahman sọ pé ìjọmọdé ní í ṣe bẹ́ẹ̀ ṣe ń fún mi rò mo á ṣàlàyé ẹ̀ fún wọn wípé bí mo ṣe rìn rè ọ̀rọ̀ yẹn náà sì tún fi mí lẹ́mìí balẹ̀ pé ọ̀rọ̀ ti parí lórí ẹ̀ àánú Ọlọ́run ti pẹ̀lú wa lórí ẹ̀ àlùbáríkà ti pẹ̀lú wa lórí ẹ̀ ìdùnnú ti pẹ̀lú wa lórí ẹ̀ ẹ dákun kí la tún wá fẹ́ gbogbo ẹ̀yin olóríire tẹ́ wà lórí platform ẹ máa bá mi dúpẹ́ fún ìjọba bàbá wa Tinubu ẹ máa bá mi kí Ọlọ́run lára wọn bàbá lẹ́ẹ̀kan sí wàláì tó bá yí pé nǹkan míì tún wà lẹ́yìn ìkúnlẹ̀ ní ìbá tún kún un àkọ́kọ́ náà ni pé kò sí lẹ́mìí mi pé etí ẹ̀ lè gbọ́ mi kò sí lọ́kàn mi pé àwọn tí wọ́n ń bẹ lórí dáúlà ní tí wọ́n ń pè ní dáúlà òun náà ni ìjọba ìfẹ̀mí sí pé ẹ lè gbọ́ mi ẹ dẹ̀ wá gbọ́ mi ẹ dẹ̀ fún mi ní ìró ìdùnnú ẹ dẹ̀ sọ fún mi pé ó máa já sáyọ̀ ẹ sọ fún mi pé ò ní tán àwọn méjì pé kò ní pẹ́ wàláyì tàláyì summa billahi wàláyì tàláyì Oríyọmí ò sí lálàáfíà rárá billahi lazim wàláyì Queen Naomi ò sí nínú àlàáfíà rárá billahi lazim ṣe pé mo ń búra uqsimu billahi rabbil alamin torí pé kò sí ẹ̀wọ̀n ọjọ́lé wọn ní opportunity láti communicate anybody wọn ní opportunity láti sọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tí mo sọ lánàá ní opportunity àti bó nìkan sọ̀rọ̀ one on one àwọn tí wọ́n ń tẹ̀lé wọ́n bẹ̀lẹ́gbẹ̀ẹ́ báyìí àwọn ni àjọ sọ̀rọ̀ yẹn ní àná ni ìgbà mo ní wọ́n jọ kí wọ́n fún mi láàyè kí n rí òun nìkan wọ́n ní rárá ò lè rò nìkan ọjọ́ rí wa papọ̀ ni which is normal n tí wọ́n ń pè ní olórí nìyẹn a dẹ̀ dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín a kí Ọlọ́run lára yín Ọlọ́run bá lè kí Ọlọ́run ní padà lẹ́yìn yín ìwọ̀n bá ń tẹ́ ṣe yìí èmi mọ̀ o wàláhì tàláhì mo mọ̀ lóore gbogbo olóríire tí ń bẹ láyé pátá lọ́mọ gbogbo ẹni àlùbáríkà tí ń bẹ láyé pátá lọ́mọ gbogbo àwọn ẹni ìdùnnú ni wọ́n mọ̀ gbogbo àwọn abiyamọ ayé wọn ní dúpẹ́ lọ́wọ́ yín gbogbo àwọn mùsùlùmí ayé wọn ní dúpẹ́ lọ́wọ́ yín gbogbo àwọn kìrìsìtẹ́nì tó wà láyé wọn ní dúpẹ́ lọ́wọ́ yín gbogbo àwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe tí wọ́n jẹ́ olólùfẹ́ wọn ní dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ọmọ kéékèèké wọn ní dúpẹ́ lọ́wọ́ yín gbogbo àwọn àgbàlagbà wọn ní bá wọn dúpẹ́ lọ́wọ́ yín wọ́n láwọn dúpẹ́ o wọ́n láwọn dúpẹ́ o Ọlọ́run ọba àlekè ọlá yóò jẹ́ kẹ́ ẹ máa ṣàṣeyọrí o
gbogbo ọ̀nà kò sẹ́ni tí ó mọ̀ pé kò torí kí Nàìjíríà ó lè dá ní kò sí ohun tí ó dá padà tí ò ní kọ́kọ́ ní ààyè ntọ́lọ́ sọ ni pé nínú máa dà wọ́n sì rí yóò sọ̀rọ̀ Ọlọ́run ní lẹ́yìn ìnira ó ní ìrọ̀rá máa dé èmi mọ̀ pé ibi tí bàbá wa president orílẹ̀-èdè Nàìjíríà ibi tí wọ́n ń bá wa lọ ibi kí gbogbo wa ká ní tí wọ́n ń pè ní freedom ni ibi kí gbogbo wa ká ní tí wọ́n ń pè ní ntẹ́yìn olóyìnbó ń pè ní freedom ká lè rí owó mú ká lè rówó ná nítorí bí Nàìjíríà ṣe wà ó tó di pàwọn dórí ìjọba ẹ dákun torí Ọlọ́run ṣírú ẹni bẹ́ẹ̀ òun láwàá sọ pé nǹkan kan wàláì mo jíṣẹ́ yín lẹ́kùnrẹ́rẹ́ fún Abdulrahman mo jíṣẹ́ yín lẹ́kùnrẹ́rẹ́ fún Abdulrahman inú mi sì dùn bọ́lọ̀ wọn bá lékè ọlá fẹ́ ẹ wá jẹ́ ká wò ó nítorí ipa rẹ̀ nínú ayé torí contribution rẹ̀ ní society torí contribution ìyá wa Naomi ní society ẹ wo màmá ẹ wo gbogbo àwọn ìlú tí ìyá yẹn ti ṣe sàárà fún wọn tó ti lọ dùn wọ́n nú tó dùn wọ́n nú tó dùn wọ́n nú kó tó di pọ́lọ́ ń kájàlá pé kó kan Ìbàdàn ẹ wá wo bí Ọlọ́run bá lékè ọlá ṣe ṣe ọmọnìyàn ẹ̀yin àgbàlagbà lẹ́yìn àbámọ̀ kì í gbẹ̀yìn àbí àbámọ̀ kì í ṣáájú ẹ̀yìn làbámọ̀ máa wà gbogbo nǹkan nínú ayé yìí òun ló ní ìdí àwọn àdúrà ká máa sọ fọ́lọ́run pé Allahu yahdina sàlékùn fi mọ̀nà fún wa ihdina siratal mustaqim Ọlọ́run dákun jọ̀ọ́ sàlékùn fi mọ̀nà wa gbogbo ń tá a ṣe tí ó jòrè tí ó bu wá rú Ọlọ́run má jẹ́ á lè ṣe gbogbo contribution wa nínú ayé Ọlọ́run jẹ́ ó máa wà successful Ọlọ́run bí àbùkátà wa nínú ayé Ọlọ́run dákun ṣàánú wa nítorí pé àwọn bàbá yìí náà àwọn náà mọ̀ wípé Hamzat fún rẹ̀ ẹnìkan tó jẹ́ pé Ọlọ́run lè kádàrá kó tún wúlò fúnjọba ni nínú station ẹyọ kan station kìí ṣe kó tì ní station méjì o station rẹ̀ nìkan Àgídìgbò ibẹ̀ ló ti fa èrò tí ń lọ bí 15,000 jọ lásìkò kan náà kìí ṣe pé ń lọ bùnmí lọ polówó ọ̀dọ̀ rẹ̀ nìkan látara bẹ́ẹ̀ inú mi dùn ayọ̀ mi sì kún fún àwọn ọ̀rọ̀ tí mò ń gbọ́ látọ̀dọ̀ yín ẹ dákun ẹ jọ̀ọ́ Ọlọ́run bá lékè Ọlọ́run ní padà lẹ́yìn yín gbogbo yín pátápátá àníjọ nájà warawara ẹ ní fàìsàn lùgbà àníjọ nájà wéréwéré àníjọ nájà kankankan ọlá nàbí wa Muhammad ọlá nàbí wa Muhammad ọlá nàbí wa Muhammad àtúbọ̀ bí Ọlọ́run fún ìjọba orílẹ̀-èdè Nàìjíríà Ọlọ́run kó wọlá apá bí amọ̀ ní alánú ní ẹni ìjọ́nú ní olóríire ní àlùbáríkà yín ó máa pọ̀ sí náà ni oríire yín ó sì máa pọ̀ sí náà ni ìdùnnú yín ó sì máa pọ̀ sí náà ni ayọ̀ yín ó sì máa pọ̀ sí náà ni àìjẹ́ nǹkan kan mi ni mo fi ń kí yín o àìtó nǹkan kan mi ni mo fi ń dúpẹ́ lọ́wọ́ yín o àìmọ̀ nǹkan kan mi ni mo fi ń dúpẹ́ lọ́wọ́ yín o èmi ọmọ tí mo lè jẹ́ tí àwọn presidency fi lè gbọ́ mi o ìmọ̀ tí mo jẹ́ o tó fi jẹ́ pé ẹ wá gbọ́ mi ẹ wá fọ́rọ̀ mi ní consideration ìmọ̀ tí mo jẹ́ wàláhì tàlá ṣùgbọ́n nítorí pé àwọn àgbàlagbà wọ́n ní àhúkà máa ń wá sáàkà fi ṣe dà ẹni tó bá dúró tì ní nígbà nira òun lọmọ ìyá Ọlọ́run ló mọ iye àwọn tí Abdulrahman náà ti dúró tì nígbà àṣòro tí ó gbèrú irú ẹni bẹ́ẹ̀ wàá gbọdọ̀ wà ní ìṣòro kálámọ̀ wò ó Ọlọ́run kó jọ kó bá yọ wá yọ òun náà mo bá ní condition tí ò wù mí o mo bá ọmọ yẹn ní condition tí ò wù mí o mo bá olórí ní condition tí ò wù mí o condition tí ò lè wú gbogbo olóríire kankan ni o yẹ ẹ mọ̀ pé nítorí bí àlámọ̀rí ṣe rí Ọlọ́run ọba àlékè ọlá yóò túbọ̀ máa bá wa lẹ̀kọ́re mọ́ orúkọ yín wọn ní lẹ̀kọ́ aburú mọ́ orúkọ yín bàbá wa ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí tútù lẹ̀ wọ́n pẹ́ rárá kí wọ́n lè lọ mójútó ra wọn hospital lọ́gbàdé police station àti police station lọ́gbàdé prison àlàáfíà kankan ò tí ì sí lára rẹ̀ kò tí ì sálàáfíà lára rẹ̀ o ìyá náà ti padà ní hypertension tó tóbi o wàláhì tàláhì kìí ṣe mùjámálà n ṣe ń pè mùjámálà ní exaggeration mi exaggerate bó ṣe ṣe ní jóní ó fi ìmánì bá mi sọ̀rọ̀ lánàá ó ní agbára pọ̀ ẹ̀mẹ́wàá ní sọ Alájà Kaola ṣe ti ń lọ ni mo ní mo ti ń lọ Alájà Kaola ṣe wàá padà wà rán lẹ́yìn tẹ́ bá ti ń bọ̀ láti fẹ́ mo ní ń padà wá tí n tí ẹ mọ̀ pé mi ní dẹ́fẹ̀ ó ní tẹ́ ẹ bá ti wá nírọ̀lẹ́ àná yín máa retí yín láàárọ̀ ọ̀la ìyẹn ìní mo bá ti bá yín sọ̀rọ̀ tán sí prison ni mo ń lọ bá wọn padà
pẹ̀lú ògo Ọlọ́run lẹ́ni náà ní ẹni náà ìfẹ́ ni màá sùn ní agbára Ọlọ́run ọba àlékè ọlá ìyìn gbọ́dọ̀ mọ́ yọjú sí bàbá mi Ọ̀jájá ìyìn tó bẹ́ẹ̀ ìyìn tó bẹ́ẹ̀ ìyìn tó bẹ́ẹ̀ ìyìn jẹ́ nǹkan kan bẹ́ẹ̀ àfi kí n lọ yọjú sí bàbá tí mo bá wá dọ́dọ̀ bàbá tí mi bá rí wọn ìwà dúró di ọ̀la tí bàbá ó fi dé pẹ̀lú ògo Ọlọ́run ọba àlékè ọlá Ọlọ́run ọba àlékè ọlá yóò bá wa ṣàlékún oríire fún ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ìjọba orílẹ̀-èdè Nàìjíríà bẹ̀rẹ̀ látọ̀dọ̀ wa níbí ibẹ̀ ni Nàìjíríà ti bẹ̀rẹ̀ ládọ̀ wa ṣùgbọ́n látọ̀dọ̀ bàbá wa lókè bàbá wa Ahmed Bọ́lá Tinubu Ọlọ́run yóò bá wa ṣàlékún oríire fún yín àṣeyọrí lẹ máa ṣe àṣegbáyì lẹ máa ṣe àṣedùnnú lẹ máa ṣe a mọ̀ pé n tẹ́ fẹ́ ni kí Nàìjíríà ó dáa ojú ẹ̀mí yín náà ni Nàìjíríà ó ṣe dáa pẹ̀lú ògo Ọlọ́run ọba àlékè ọlá gbogbo ẹ̀yin tẹ́ ń control Nàìjíríà ó bẹ̀rẹ̀ látòrí president dórí gbogbo governors dórí gbogbo àwọn ministers dórí gbogbo àwọn house of senate house of rep àti gbogbo àwọn alágbára tí ń bẹ nínú ayé pẹ̀lú ògo Ọlọ́run ẹnìkan kan yín ò ní sì ṣe Ọlọ́run tún bá wa ṣàlékún oríire yín yóò bá ṣàlékún dùnnú yín mo dúpẹ́ yín o mi lẹ́nu ọpẹ́ mo dúpẹ́ yín o ẹnu mi yẹn kéré sí kí n dúpẹ́ fẹ̀yìn àgbàlagbà ẹ̀yin olóríire tẹ́ pọ̀ tó yìí àánú Ọlọ́run ní kúrò lọ́dọ̀ yín o ìdùnnú ò ní kúrò lọ́dọ̀ yín o ayọ̀ ò ní kúrò lọ́dọ̀ yín o àlùbáríkà ò ní kúrò lọ́dọ̀ yín o ọlá Nábì wa Muhammad ọlá Nábì wa Muhammad ọlá Nábì wa Muhammad gbogbo ẹ̀yin tẹ́ ẹ jó lóríire yanyan ẹ máa bá wa dúpẹ́ fún bàbá wa president orílẹ̀-èdè Nàìjíríà ẹ máa bá wa dúpẹ́ fún minister bàbá wa Isaac Oyetola ẹ máa bá mi dúpẹ́ fún ẹ máa bá mi dúpẹ́ fún gbogbo àwọn honorable orílẹ̀-èdè Nàìjíríà ẹ máa bá mi dúpẹ́ fún gbogbo àwọn tó wà ní House of Senate lórílẹ̀-èdè Nàìjíríà ẹ tún wá bá mi dúpẹ́ fún ọlọ́lá jùlọ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ẹ tún bá mi dúpẹ́ fún bàbá mi Ọ̀jájá Ọọ̀ni of Ifẹ̀ Ọọ̀ni Ìrìṣà kábíyèsí ẹ máa bá mi dúpẹ́ fún gbogbo wọn gbogbo yín lọ́lọ́run ọba àlékè ọlá ṣe lélétí gbọ́ Ọlọ́run ní bàǹkan ní jẹ́ ọlá Nábì wa Muhammad ọlá Nábì wa Muhammad. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Chloe. Drive TV, driving you around the world.